Ògo ni fún Jésù lókè ọ̀run. Ògo ni fún Jésù lókè ọ̀run. Ògo ni fún Jésù lókè ọ̀run. Hallelujah. Níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi lóru yìí, nílé lóko, lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà yìí. Gbogbo èèyàn tó máa rí àdúrà yìí gbà, mo fi Olódùmarè, ọba tó dá ayé àti ọ̀run bẹ̀ ọ́, rí ipò share prógrámù yìí fún ènìyàn 10. Mo fẹ́ kí gbogbo àwọn tó máa padà wo prógrámù yìí kí wọ́n share prógrámù yìí fún ènìyàn 10. Mo máa ń bẹ̀ ọ́ báyìí. Mo fi Olódùmarè bẹ̀ ọ́ o. Mo fẹ́ kó rí ipò share prógrámù yìí fún ènìyàn 10. Ó wá béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo fi ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí. Àwọn alágbára ilẹ̀ yìí, àwọn alágbára ìlú yìí, àwọn tí wọn ò fẹ́ kúrò lórí ipò, wọn ò fẹ́ sọ wípé àwọn ò ṣe mọ́, wọn ò fẹ́ kúrò lórí àga tán jókòó sí yẹn. Wọ́n ti lọ túná ogun dá o. Wọ́n fẹ́ fi ogun òru ja orílẹ̀-èdè yìí. Wọ́n kóra wọn jọ pọ̀. Wọ́n ní nígbà tán bá ti sùn, làwọn máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹjọ́gbà wọn ló sì ti gbàbọ̀dè báyìí. Àwọn tó yẹ kó dáàbò bò lú, wọ́n ti gbàbọ̀dè báyìí o. Bí Olódùmarè ṣe rán mi sí ayé ni mo ṣe ń sọ yìí o. Lórí ayé wa ní ká gbàdúrà yìí. Olúwa, má jẹ́ kí ogun òru ó jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó gun òru bá jà, ìmíì máa bọ́ra ó báyìí. Ìhòòhò lẹ́lòmíì ó wà lórí bẹ́ẹ̀dì. Kò ní mọ bí tó máa ságbà. Tí ogun bá wọ̀lú lọ́gànjọ́ òru, sọ fún mi, ta ló fẹ́ mọmọ? Ẹ̀yin Yorùbá náà lẹ pòwe yẹn pé òkùnkùn ò mẹ́ni ọ̀wọ̀. Ọmọ Ọlọ́run tòótọ́. Mo ti máa ń tẹnu mọ́ fún wa pé tí ohùn Olúwa bá ti ń jáde, ẹ jẹ́ ká máa ní ìtara. Àìní ìtara àgbáyé ń ló sọ àgbáyé sínú ogun báyìí. Wọ́n kọtí ọ̀gbọ́n sí ohùn Olúwa, òǹkálukú ṣèfẹ́ ẹnu ẹ̀. Olúwa ní ká gbàdúrà o. Ogun òru, òun ni wọ́n ń dìmọ́ rẹ̀ báyìí o. Wọ́n ń gbìyànjú, wọ́n ń kóra wọn jọ pọ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí. Ogun òru ni wọ́n è jà wọ́n sẹ́, wọ́n ò ní gbà torí wọn ò fẹ́ kó lórí àga. Ẹ gbàdúrà o. Olúwa, ìwọ rèé, ìlú ọba ló wà. Ṣé bó léèyàn Nàìjíríà? Jọ̀ọ́ bá ń pín àdúrà yìí dọ́dọ̀ wọn. Gbogbo ibi tó bá yẹ kádùá yìí ó dé ni kó dé, ẹ pariwo. Ẹ jẹ́ kí gbogbo ayé ó wà nú àwẹ̀ àìjẹ àìmu. Ní ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ yìí, ẹ kéde àwẹ̀ yìí. Kò sí ní tí ó ṣe ọ́ tó o bá gbà àwẹ̀. Ogun èèmọ̀ ẹ̀ ṣe ẹ̀ bá. Ogun èé ṣe yàn. Ẹ̀yin èèyàn yìí ẹ gbàdúrà yìí. Bó o bá wo aago ní òru gànjọ́ tá a wà yìí, déédéé agogo 3 òru ni. Bí olórí ayé bá gbórun lójú mi nítorí àdúrà yìí. Ẹ̀yin èèyàn yìí ẹ gbàdúrà.
mo ń gbìyànjú àti sùn látòru àná n ò rórun sùn, oorun ò wá, kí ló dé? Àṣé nítorí ọ̀rọ̀ yìí ni. Ẹ̀yin èèyàn yìí ẹ gbàdúrà, rí i pé o fi àdúrà ẹ ránṣẹ́ sí èèyàn 10. Ẹ gbàdúrà yìí, Olúwa má jẹ́ kí ogun òru ó jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà, má jẹ́ kí wọ́n bẹ́yìn yọ sí wa. Wọ́n wò pé protest yẹn máa die down, wọn ò ní ṣe mọ́. Ẹ rí i pé gbogbo wọn ò ní jáde mọ́ sí. Wọ́n mọ tí wọ́n ṣe. Wáyé mo ṣàìdá, ẹ̀yin èèyàn ẹ gbàdúrà yìí. Olúwa má jẹ́ kó ogun òru má jẹ́ ó jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà, má jẹ́ ó jà wá. Gbogbo 36 states pátápátá, gbogbo ìdìmọ̀lù yìí Olúwa jẹ́ ó dà lé wọn lórí, Olúwa jẹ́ ó dà lé wọn lórí. Ogun òru ò gbọ́dọ̀ jà wá lórílẹ̀‐èdè yìí. Ogun òru ọlọ́mọ ò mọmọ lóru gànjọ́, kò sí èèyàn tó fẹ́ rántí kó bàtà. Ńgbò bá búrò mọ́ gbàù, ńbo ló fẹ́ sá sí? Kìí ṣojú mọ́mọ́, kìí ṣọ̀sán, kìí ṣàárọ̀, ńbo lèèyàn fẹ́ sá sí? Ẹ gbàdúrà, Olúwa má jẹ́ kógun òru ó jà wá lórílẹ̀‐èdè yìí. Ọlọ́run jọ̀ọ́, Ọlọ́run ṣàánú wa. Gbogbo ìdìmọ̀lù àwọn ẹni bí ènìyàn ìkà lórílẹ̀‐èdè yìí, Olúwa jẹ́ ó dà lé wọn lórí, Olúwa jẹ́ ó dà lé wọn rí, Olúwa jẹ́ ó dà lé wọn lórí. Ogun òru ò gbọ́dọ̀ jà wá, ogun òru ò gbọ́dọ̀ jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà, ogun òru ò gbọ́dọ̀ jà wá. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ṣàánú wa. Gbogbo ọ̀nà ìyóhùn tán fẹ́ lò, gbogbo àwọn ìyóhùn tán ti pílánì, tán ti kó irinṣẹ́ ìjà olóró lé lọ́wọ́, Olúwa jẹ́ wọn dojú ogun kọra wọn. Ọlọ́run jẹ́ wọn dojú ogun kọra wọn, Ọlọ́run jẹ́ wọn dojú ogun kọra wọn. Ẹ̀yin èèyàn ẹ gbàdúrà yìí, ẹ̀yin èèyàn ẹ gbàdúrà yìí, ẹ̀yin èèyàn ẹ gbàdúrà yìí. Bàbá mi ò gbọ́dọ̀ gbà kógun òru ó jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà, má jẹ́ kógun òru ó jà wá lórílẹ̀‐èdè yìí. Níbi tá a léwédé tá a ta gbòǹgbòdé, Ọlọ́run jọ̀ọ́, kò síbi tá a fẹ́ sá sí. Ìwọ náà nìgbẹ́kẹ̀lé. Ẹlòmíì báyìí ó jẹ láńlọ́ọ̀dù rẹ̀ lówó ilé, kò rówó ilé san. Wọ́n sọ fún mi, tógun òru bá dé, ńbo ló fẹ́ sá sí? Ta ló fẹ́ gbà á lé? Òun kálukú mọ̀ dorí ara ẹ̀ ni. Ẹ̀yin èèyàn ẹ gbàdúrà yìí. Ogun òru, bí ogun òru bá wọ ìlú tán, àmọ́ kèé mo nílé kèé màlejò, kèé mo nílé kìí màlejò. Kí ló ń jó nílé, kí ló ń jàlejò? Ẹ̀yin èèyàn ẹ gbàdúrà yìí. Olúwa má jẹ́ kógun òru ó jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Olúwa má jẹ́ kógun òru ó jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo sọ̀rọ̀ bí akọni Deborah ìsinsìnyí, mo sọ̀rọ̀ bí obìnrin akọni ìsinsìnyí tí ò bẹ̀rù ohunkóhun, tí ò bẹ̀rù ayé, tí ò bẹ̀rù ẹnikẹ́ni. Mo dúró lórí Kristi àpáta, gbogbo ilẹ̀ tó kù iyanrìn ni. Mo dúró, mo mọ̀ dá ìpè pọ̀ mọ́ ìpè àwọn abiyamọ tòótọ́ tí ò fi ohunkóhun mọ́ orúkọ Jésù. Mo dúró nínú ìpè àpọ́sù Ayọ̀délé Babalọ́lá. Mo dúró nínú ìpè bàbá mi Ẹ̀sìnkáyà Olúbóyè Ọmọládèjì. Mo dúró nínú májẹ̀mú ìpè tó fi rán èmi àti ọkọ mi níṣẹ́. Mo dúró nínú ìpè Ọlọ́run orí òkè Ṣílò àwà. Olódùmarè ó ti gbọ́ mi tẹ́lẹ̀, má sọ pé ò gbọ́ eléyìí. Má mà jẹ́ kógun òru ó jà wá lórílẹ̀‐èdè yìí. Olórí ayé dìde fún ìgbènijà wa. Tó o bá dìde kò sí èèyàn tí ó bá ọ wíjọ́. Olórí ayé tó o bá jà kò sẹ́ni tí ó dá ọ dúró. Bó o bá gbójú ilé wọlé kò sí èèyàn tí ó béèrè lọ́wọ́ rẹ. Bó o bá gbẹ̀yìn kùlé Olódùmarè kò sí èèyàn tó máa sọ pé kí ló ń ṣe ń bẹ̀. Ìwọ ló nílé àtẹ̀kùn rẹ̀. Ṣé bí Bíbélì ló sọ fún wa wípé tí Olúwa nílé àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Olódùmarè ìwọ ló ní wá. Má fẹ̀mí wa fún àwọn ìkà àgbáyé lọ́wọ́.
má fi wá fún ìjẹ, má sọ ẹ̀mí, má fi ẹ̀mí wá ṣòfò fún àwọn ìka ènìyàn lórílẹ̀‐èdè yìí. Má jẹ́ kógun òru ó jà wá ní Nàìjíríà. Má jẹ́ kógun òru ó jà wá ní Nàìjíríà. Má jẹ́ kógun òru ó jà wá ní Nàìjíríà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ ohùn mi, iye wákàtí tàbí ìṣẹ́jú tẹ́ ẹ bá lè fi gbàdúrà yìí, ẹ gbà ó. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run káàkiri àgbáláyé, ẹ gbé ìpàdé kalẹ̀ pẹ̀lú àwẹ̀ ọjọ́ kan. Yan àwẹ̀ fúnra rẹ o. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ gbé ìpàdé kalẹ̀, ẹ gbàdúrà yìí. Ogun òru Olódùmarè tẹ̀ mọ́ mi létí wípé ogun òru rèé. Ogun òru náà ń gbìyànjú tán kó jọ yìí, kò gbọ́dọ̀ jọ. Ìmọ̀ wọn ò gbọ́dọ̀ jọ. Ìpàdé yẹn gbọ́dọ̀ túká tinátiná ni. Bẹ́ẹ̀ ni, ẹ gbàdúrà, gbogbo èèyàn gbàdúrà. Yan àwẹ̀ fúnra rẹ, tẹ́bi ọjọ́ kan bá pẹ́ kẹ́mi rẹ lè gùn, ó mọ̀ dáa. Yan àwẹ̀ fúnra rẹ o. Ẹ pé àwọn ènìyàn yín, ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ pé àwọn èèyàn yín tó wà lé pé wo ìbọ̀dá mi, ẹ̀yìn tí mi, ẹ gba àwẹ̀ ọjọ́ kan o. Kógun òru kó má jà wá o. Ẹ gbàdúrà yìí pẹ̀lú àwẹ̀ ọjọ́ kan. Ẹ gbà dáadáa o. Ẹ gbà o. Mo jí iṣẹ́ tí Olúwa rán mi. Àlàáfíà fún gbogbo ayé, yóò sì dára fún wa. God bless you all. Thank you.